إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين خير من صلى وصام وقام وحج لله رب العالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى أزواجه أمهاتنا الأطهار وعلى جميع من تبع سنته وعلى أبي بكر وعمر وعثمان وعلي وعلى سائر صحابته وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار. gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣáájú wa olólùfẹ́ wa ọ̀gá wa anabi wa Muhammad. ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún anabi Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá wọn sàhábà rẹ̀ kó bá àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ ìyàwó anabi tí wọ́n jẹ́ níire. ìkẹ́ ìgẹ̀ yìí kó bá Abubakar kó bá Umar kó bá Uthman kó bá Ali kó bá gbogbo sàhábà pátápátá àti gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Ọlọ́run jẹ́ ọkàn àwa náà Ọlọ́run kó ṣe àwa náà lẹ́ni ire iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìrìn rẹ̀ ìṣesí rẹ̀ èyí tẹ̀yẹ̀ bí jẹ́ ní ire Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn. gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn tiwa náà ìkẹ́ ìgẹ̀ yìí kó kan àwọn náà lópin ìgbà tí àwọn náà bá ń wà lórí dáadáa àti déédéé kó máa lọ bẹ́ẹ̀ kó máa dúró bẹ́ẹ̀ tí ó fi di ọjọ́ ẹ̀san. ẹ jẹ́ á má mà dájú èyí tí sòdodo ọ̀rọ̀ ní tírà Ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad. lẹ́yìn méjèèjì ni gbogbo ń tá a bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìhun tí sẹ̀ríà islam pẹ̀lú ẹ̀ òun ni bídà. gbogbo bídà wá ní ànú ni gbogbo ànú wá ní kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlekè ọlá lọ. abẹ Ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ Ọlọ́run bá wa pa náà dẹ́bọ rẹ́ Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ Ọlọ́run wa bá rẹ̀ bídí àṣetánì ńlẹ̀ kọ́lọ́run bá wa gbé súnà anabi wa Muhammad ga. ìjókòó tòní pẹ̀lú ògo Ọlọ́run a ti ṣàlàyé nínú àwọn tafsiri tí a ti kọjá pàtàkì tí ń jẹ́ ìwà àti ìhàwó ní Islam kọ sí ìwà dáadáa. a sì jẹ́ kó yé wa púpẹ́ àti ẹ̀sìn àti ìwà méjèèjì ń jọ́rìn ní. bí ọba àlekí ọlọ́ba sọ̀rọ̀ a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ó ní innal ladhina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula. innal ladhina amanu àwọn tí wọ́n jẹ́ múmìnì wa amilus salihat tí wọ́n ń ṣiṣẹ́ rere kanat lahum jannatul firdausi nuzula. alijanna firdaus òun ni wọ́n sọ̀kalẹ̀ sí. ẹ rí i pé méjì nù ni al-imanu wal-amalu salih ìgbà Ọlọ́run ọba gbọ́ àti ìníwàárí ìṣiṣẹ́ẹ̀rí ìjẹ́niire. pàtàkì ìjẹ́niire àti sọkọjá pàtàkì ìwárí àti sọkọjá. a ní máa pẹ́ nìkan ní ẹniire jẹ́ni tí ń hu ìwà tó dá ìwárí lọ. lónìí pẹ̀lú ògo Ọlọ́run mo fẹ́ sọ ìwà kan nínú ìwárí. ìwà tí mo fẹ́ sọ yìí òun ni ọba àlékè ọlá ló fi gbé gbogbo ayé ró
bí sánmà bá dúró lónìí ìwà yẹn lọ́lọ́run fi mú dúró bẹ́ẹ̀ bá rí lẹ̀ tó tẹ́ pẹrẹsẹ tá à ń lọ tá à ń bọ̀ lórí ilẹ̀ tíbì kan ò jì má wa lẹ́sẹ̀ tíbì kan ò rí má wa lá ìwà yẹn lọ́lọ́run ọba fi múlẹ̀ dúró bẹ́ẹ̀ bá rí gbogbo wa tá à ń lọ tá à ń bọ̀ tá à ń sẹ̀mí lábẹ́ sánmà ọlọ́run ọba táburú ò ṣe wá ìwà yẹn lọ́lọ́run ọba fi ṣètò ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ń tó yàtọ̀ sí ìwà yẹn ròyìn ọlọ́run wọn á fẹ́ sọ fún yín ìwà tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí tá a bá yọ kó nínú ẹbí ó dàrú tá a bá yọ kó nínú àwùjọ bí ẹlẹ́gbẹ́ ẹ̀yin tẹ̀ ń ṣẹgbẹ́ tẹ̀ ń dẹ́gbẹ́ lẹ̀ bẹ́ẹ̀ bá yọ ìwà yẹn kó láàrin ẹgbẹ́ yín ó dàrú bẹ́ẹ̀ yẹn bá níyàwó tó bá bímọ tó bá yọ ìwà yẹn kó láàrin ìyàwó àtọmọ àtìyàwó àtọmọ wọn sọ̀tá ara wọn wọn sọ̀tá òun náà ìwà tí mò ń sọ yìí tá a bá yọ kó ládùúgbò pé tọ̀ àdúgbò yìí o ìwà yìí àní máa wù ń bẹ o wọn ò ní sọ fẹ́nìkan àtẹnìkejì tí wọ́n fi kókò ládùúgbò tọ́lára ó ní gbogbo ará àdúgbò ìwà tá à ń wí yìí tá a bá fi lè yọ kó ní orílẹ̀-èdè kan àwọn olówó máa bẹ́ńbẹ́ ọlọ́lá ó máa bẹ́ńbẹ́ onípò ó máa bẹ́ńbẹ́ aláṣẹ ó máa bẹ́ńbẹ́ wọn ò sì ní gbádùn nínú náà ìnira ó sì máa mú wọn wọ́n máa lóúnjẹ ebi ó sì máa pa wọn wọ́n máa lówó wọ́n sì máa tòṣì wọ́n máa ṣiṣẹ́ kò sì ní lábàáyọrí torí ìwà tí wọ́n mú kò ní àárín àwùjọ wọn torí ìwà tí wọ́n mú kò ní àárín ìlú yẹn ìwà yìí ẹni tí ó bá jẹ́ olórí láyé tí ó bá níwà ní bí n bá ń sọ lórí yóò dàrú ma lọ́wọ́ ìwà yìí ẹni tí ó bá jọmọ ẹ̀yìn tí ó bá fìwà yìí bá olórí ẹ̀ lò olórí òrì léèyàn bú kí ni ìwà náà ọba àlekè ọlá fún rẹ̀ ó pè rẹ̀ pẹ̀lú ìwà yẹn tí a bá lọ wọnú asma'ullahil husna àwọn orúkọ ọlọ́run ọba tó dáa jù á bá pé ó kọ̀ ń bẹnu ọkọ ọlọ́run al-adil ọ̀bùn déédé al-adil ọ̀bùn déédé nígbà tó bá àlekè ọlá fẹ́ sọ̀rọ̀ nínú al-Qur'an ọfẹ́ yẹn lóyìnbó ohun ti dá sámà ìwọ́n fi hàn sọ́tọ̀ àmánì pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni was-samaa rafa'aha wa wada'a al-mizan alla tatghaw fi al-mizan wa aqimu al-wazna bil-qista wa la tukhsiru al-mizan wal-arda wada'aha lil-anam kí ni túmọ̀ ayà yìí ọlọ́ni was-samaa rafa'aha sama òun ọlọ́run ọba gbéga òun máa sókè báyìí òun gbéga wa wada'a al-mizan òun sì gbósùnwọ̀n sí nígbà tó lọ́wọ́ wọn sánmà tó gbéga tán ọwọ́ àwọn sánmà tí ọba wọn ni ibì kan ó fi ju ibì kan lọ bí kan bá ti fi ju kejì lọ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀ẹ́dì kọ́ lọ́n ṣe déédéé níbi ọ̀tún sánmà níbi òsì sánmà níbi iwájú sánmà níbi ẹ̀yìn sánmà ọlọ́run ṣe déédéé bẹ́ẹ̀ ní sánmà fi ṣe kí ni bẹ́ẹ̀ yẹn bá yọ déédéé kò bí nǹkan kan ọ̀ dàrú déédéé tọ́lọ̀ fi dé sánmà mú lójú ó dúró bó ti dúró òun lọ́lọ́run ṣe ń sọ pé ní Allah tatghaw fil mizan ẹ má máa dòsùn wọn rú mọ́ ẹ má dànkan rú mọ́ bẹ́ẹ̀ bá wọn kẹ́ máa ṣe déédéé wa aqimul wazna bil qista tẹ́ ẹ bá fẹ́ wọn nǹkan fáwọn èèyàn déédéé ni ẹ fi wọ́n wala tukhsirul mizan ẹ má da òṣùwọ̀n rú torí tẹ́ ẹ bá ti dànkan rú nǹkan dàrú ni. Dinul Islam ẹ̀sìn Islam kan ṣe yìí dínú kí ni wọ́n ń pè dínú wasat báwọn àmì ọba wa tún dínú wasat wọn ní gẹ́gẹ́ kan ẹ̀sìn àárín gbùngbùn kọ́ wasatu bẹ̀ yẹn ẹ̀sìn déédéé tí ó pọ̀ sí ibìkan ju ibìkan lọ bí mo ti jòkó yìí nísìn ibi tó ṣe déédéé láàrin tébù yìí ni mo jòkó yìí tá a bá fẹ́ kéèyàn ó jòkó lórí tébù yìí àbí tá a bá fẹ́ kó nǹkan lé tá a bá kó síbi tí a rí pé ń bọ̀ báyìí ìyá yín déédéé bàbá kò kásá ní ìyá yín nǹkan ó jòkó àmọ́ tá a bá lọ kẹrù àbí ká ní kéèyàn ó jòkó tó lọ jòkó mi àbá kẹrù síbi ọ̀hún kí n tébù yìí yóò ṣe kí ló bá tó fi ṣubú lulẹ̀ kò sí déédéé kò sí déédéé ọlọ́run ṣe déédéé bíi sánmà lójú ọ balance lọ́lọ́run ìsọ̀rọ̀ wa náà pé ní wà aqimul wazna bil qista wala tukhsiru al mizan tẹ́ ẹ bá ti wọn nǹkan ẹ wọ́n déédéé ẹ má kó fò báwo sùn wọn ti sánmà nù ọlọ́run bí yọ wá pé sánmà tó ń gbé dùn òun wọn òun sì wọn dọ́gba ní òjò jábọ́
tẹ́ bá wà lọ́nu Suratul Hijr ọba àlekèlá ń sọ mbẹ pé ní wal arda madadnaha wa alqayna fiha rawasiya wa anbatna fiha min kulli shay'in mawzun ọlọ́ni wal arda ilẹ̀ tẹ́ ń wò madadnaha àná pẹrẹsẹ wa alqayna fiha rawasiya àwa fi òkè àti sèèkàn sórí ilẹ̀ wa anbatna fiha min kulli shay'in mawzun àwọn Ọlọ́run wá mú àwọn nǹkan jáde fún yín láti ilẹ̀ kulli shay'in mawzun gbogbo tó ṣe pé ní àwọn ni ká tó máa mú jáde. sẹ́ẹ̀rì nǹkan báwọn ilẹ̀ náà wọ́n wọ̀n ni sánmà wọ́n wọ̀n ni ìtí ń jáde nínú rẹ̀ wọ́n wọ̀n ni bí déédéé ọba sí mbẹ̀ ni kò ní rí bó ti rí déédéé lọ́lọ́run fi balance sánmà déédéé ló fi balance ilẹ̀ Ọlọ́run fún rẹ̀ azza wa jalla nígbà tí ó sọ̀rọ̀ ara rẹ̀ tí ó sọ̀rọ̀ àwọn màláìka rẹ̀ tí ó wàá sọ̀rọ̀ àwọn onímọ̀ kí ló fi ròyìn wọn onímọ̀ tó bá gbádùn ni wọ́n wí o kì í so mímọ̀ fẹ́nu Ọlọ́run ọba ní shahida Allah annahu la ilaha illa huwa wal malaika wa ulul ilmi qa'iman bil qist déédéé yìí náà ni sẹ́ra àwọn èèyàn gan tọ́lọ̀dá gbogbo ńtọ́dá sí wa láà pátápátá déédéé ló fi dá nígbà tó sì parí ayé tán Ọlọ́run wa fi yé wa pẹ́tọ̀ ayé o mo ti parí iṣẹ́ rẹ̀ o mo wá parí gbogbo sí ayé lérí nǹkan méjì tí méjèèjì ń bá ń ṣẹ́kù lérí ilẹ̀ ayé ó sì máa dá tí méjèèjì yẹn ọba símọ́ lórí ilẹ̀ ayé ó máa dàrú ni Ọlọ́ni wa tammat kalimatu rabbika sidqan wa adla la mubaddila li kalimatihi wa huwa as-sami'ul alim Ọlọ́ni wa tammat kalimatu rabbika èmi Ọlọ́run ti parí ètò mi gbogbo ètò mi ti dá sánmà tí dálẹ̀ tí dọ̀tún tí dòsì tí dáyé tí dọ̀run mo parí ẹ̀ lérí nǹkan méjì mo sì parí ẹ̀ sí sidqan wa adla òdodo àti déédéé mo parí ẹ̀ lórí òdodo àti déédéé ọwọ́ ni la mubaddila li kalimatihi ìyípadà òsì ń bí ètò tẹ̀mí Ọlọ́run ṣe o ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bá fẹ́ yí ètò Ọlọ́run padà kí ni ó ṣe jàmá yọ dàkàrú ni nígbà tí ọba àdìkẹ́ ọlá subhanahu wa ta'ala tí ọmọ báwo yẹn sọ̀rọ̀ ń kìlọ̀ fún wa ń ti ń jọ mí lójújú ni pé bí déédéé ò ti kárí lórí ilẹ̀ kò lè kárí náà tọrọlọ ń da iná torí àwọn alábòsí náà ni ó sì dá àlìjánnà torí àwọn déédéé náà ni àmọ́ ń tọ́ yẹ kó pọ̀jù láàrin mùsùlùmí ó ń déédéé lọ yọ pọ̀jù tọ́lá àyà kan bẹ inú súnà ànábì ni pé gbàtà ànábì ọba parí kútúbà àjímà ànábì máa kà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà sì máa kà gbogbo jọ bí ò ti wá ṣiṣẹ́ lára àwọn tí ń gbọ́ lọ́jọ́ mi lójú wọ́n máa kà fún wa pé inna Allaha ya'murukum bil adli wal ihsan gbogbo yẹn ló ti ha jimá náà láti ha àmọ́sẹ̀ rẹ̀ ò sí lára wa ọlọ́ni inna Allaha ya'murukum èmi ọlọ́run pa yín láṣẹ bil adli wal ihsan ẹ̀sìn déédéé ẹ̀sìn dáadáa ọlọ́run wa fẹ́ sàlàyé tí ń jẹ́ déédéé àti dáadáa ní wàá ń pè wá ìta idil qurba àwọn tó súnmọ́ yín ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn wa yanha anil fahsha'i wal munkari wal baghi ọlọ́run wa ń kọ ìwà àbàjẹ́ ń kọ jàǹdùkú ń wá ń kọ ìwà panṣágà ya'idukum bihi la'allakum tadhakkarun ń tọ́lọ̀ ń fi ṣe wá àti fún yín nu bọ́yá ẹ máa rántí ọlọ́run àwọn yàrá máa béèrè wọ́n ní nígbà tí wọ́n ṣe ètò ayé ń jò ní wọ́n wádìí pé ìlú wo lèrò títí ń ṣẹ̀sìn pọ̀ sí àwọn ọ̀sọ́pẹ́sìn wọn dà bí ọ̀dà o ìlú wo ni àwọn èèyàn ẹbẹ máa ń ṣẹ̀sìn bóyẹ́sìn mùsùlùmí bóyẹ́sìn kìrìsìtẹ́nì bóyẹ́sìn àmbọ́gibọ̀pẹ̀ wọ́n discover pé gbogbo ayé inú ìlú tí ń sin lọ́n jù láyé tí ń ṣẹ̀sìn jù láyé Nàìjíríà jẹ́ number 1 ní ẹrẹ́ nìkan lu yìí èèyàn díẹ̀ ní Nàìjíríà ní òní tí ń sìn ẹni tí ó ṣe mùsùlùmí ẹni tí ó ṣe kìrìsìtẹ́nì ẹni tí ó máa ná lé olóòṣà àmọ́ pé àwọn wà ní Nàìjíríà yìí kọ̀ lẹ́sìn ó kéré kìí ṣe pé wò sí ṣùgbọ́n wọ́n kéré nígbà wọn wá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀
wọ́n wá níbi wọn ti ń sin lọ́hùn tóun nínú ìlú tí à ń jẹ ìlú yìí náà tó wà ọlọ́wọ́n gbàdúrà ni ẹ̀mọ̀ yà àdúrà jọ Sunday ni ẹ̀mọ̀ yìí wọ́n ti ń gbé sọ́ọ̀sì káàkiri ni gbogbo wa là ń pariwo sẹ́ẹ̀rí kí èèyàn ṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ lu ó tó kéèyàn ṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ bí òun ó tó kéèyàn ṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ lé òun ó tó tí ó bá lo ìwà déédéé ìlú ò lè tò ẹbí ò lè tò ilé ò lè tò. Ànábì wa Muhammad ó ní la qaddasa Allahu ummatan la ya'khudhu da'ifuha haqqahu min qawiyyiha wala yuta'ati'uhu. Ànábì ní la qaddasa Allahu ummatan àwọn àjọ kan Ọlọ́run ò ní ṣàánú wọn Ọlọ́run má ṣàánú àwọn àjọ kan àwọn àjọ wo ni la ya'khudhu da'ifuha haqqahu min qawiyyiha ìjọ tó ṣe pé ní ọ̀lẹ́bẹ̀ ọ̀lẹ́ tó wà nù jọ̀hún kò lè gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ alágbára ẹ̀tọ́ ẹ̀ ọ̀lẹ́ ò lè béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ alágbára ọ̀lẹ́ ò lè béèrè ẹ̀tọ́ rẹ̀ kò sì lè fèsì alágbára pé a kíní mi dà fún mi ní nǹkan mi Ànábì ní irú ìjọ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní ṣàánú wọn. sẹ́ẹ̀rí déédéé tí ń bá yín sọ yìí ó yàtọ̀ sí ká kírun o Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullahu rahmatan wasa ó jẹ́ kọ́rọ̀ yóò yé wa kí ló jẹ́ ó yé wa ó jẹ́ ó yé wa pé déédéé ìmọ̀ ẹbí rọrùn sínú ìlú kódà kí ló wọn jẹ́ lu kèfèrí ìrọ̀rùn ni wọ́n máa gbádùn bẹ́ẹ̀ wọ́n máa sẹ̀mí bẹ́ẹ̀ wọ́n máa ṣe gbẹ́bẹ́ aláfíà ọba wọn bẹ́ẹ̀ ṣé ẹ wá ara ìṣe déédéé yóò máa kó wàhálà bára ìlú kódà kí wọ́n máa sílọ̀ nínú ìlú yẹn. Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullahu rahmatan wasa ó ní inna Allaha ọlọ́ba àdìkẹ́ọ́lá yansuru dawlata al-adila ìjọba àbáwùjọ àbí gbogbo ẹni tó kóra wọn jọ àbẹ́bí tí wọn bá ń ṣe déédéé ọlọ́run ó máa ràn wọ́n lọ́wọ́ yóò máa dúró tì wọ́n walau kanat kafira kọ́dà kí wọ́n jẹ́ kèfèrí. ẹ bá dá Amẹ́ríkà lẹ́ni ìkànnì àwọn afáwa báyà afáwa Muhammad Kutub tí ìbá sàṣìṣe òun lọ lọ sí Amẹ́ríkà ọwọ́ adébẹ̀ ọwọ́ adébí kálukú ti ń ṣẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ọ́ tẹ́nìkan ò mú kàmákan tí kálukú ń ṣe déédéé tí wọ́n ń ṣe dọ́gbadọ́gba lọ́wọ́ ni a wajadtu al-islam fi ghayri al-muslimin ó ní mo bá islam lọ́dọ̀ àwọn tí èsì mùsùlùmí torí ibi tí islam ń pèpè lọ ibi déédéé ni déédéé òun làwọn eléyìí ò kírun ni wọn ò gbààwẹ̀ ni wọn ò yọ sàká ni wọ́n ń ṣe ṣe é rí bí wọ́n ti ń ṣe déédéé òun ọlọ́run fún rẹ̀ ọ̀ràn wọn lọ́wọ́ yóò dúró tì wọ́n yóò jẹ́ wọ́n máa gbádùn èèyàn bá máa kírun kọ́ máa gbààwẹ̀ kọ́ máa yọ sàká Ibn Taymiyyah ni wa yaqdudu dawlata zalima walau kanat muslima ìjọba tọ́bajẹ́ ìjọba ti ń ṣàbòsí ọlọ́run wọn máa dojú ẹ̀ bolẹ̀ kọ́dà kára àwọn ìjọba wọn aráàlú kí ogun wọn jẹ́ mùsùlùmí ọlọ́run ní dúró tiẹ̀. sẹ́ẹ̀rí àbòsí àbáyèsí déédéé òun ní ń kóyà jẹ ìlú àbòsí àbáyèsí déédéé òun ní ń da àwùjọ rú àbòsí àbáyèsí déédéé òun ní ń da ẹbí rú ní ń dara rú ní ń dàrán rú tóbi jásí pé inú wàtá kọfìdí ẹ̀ múlẹ̀ láwùjọ òun ní déédéé wa ẹ dákun jama kí ni ń jẹ déédéé àwọn àfa sọ̀rọ̀ tó pọ̀ lórí ti ń jẹ déédéé àmọ́ sókè ẹ̀ òun ni i'ta'u kulli dhi haqqin haqqahu min ghayri tahayyuzin aw muhabatin aw tadakhulin li hawa an-nafsi aw tafriqatin bayna al-mustahiqin. níta ń pè déédéé i'ta'u kulli dhi haqqin haqqahu gbogbo ẹni tó bá ní ìwọ̀ ká fún níwọ̀ rẹ̀ ṣe ẹ̀tọ́ ẹ̀ ní ẹ̀mú fún ẹ̀tọ́ ẹ̀ ní ẹ̀mú fún min ghayri tahayyuzin àní wojú àní pé eléyìí ti múlẹ̀ tàwa látọ̀dọ̀ kọmíṣánná eléyìí mínísítà lọ́sẹ̀ ní èsì wa eléyìí ọ̀rẹ́ ni dúró fún sẹ́fọ́mọ̀ nílò náà eléyìí tó gba lẹ́tà wáyìí ẹ̀tọ́ tóun ní lèyí tí lẹ́tà náà ṣe kíni bí ọba ṣe déédéé kò ní wo lẹ́tà kò ní wo kọ́ lẹ́sẹ̀ kò ní wo kọ́ máyà
kò ní wò pé wọ́n náà sí mi ní aw mahabatin kò wá ní fi ṣe pé ọkàn mi sísílẹ̀ ìjẹ́lẹ̀ yìí lọ sẹ́mi tó máa kọ́kọ́ yẹn ní ògbà kó ní ti àwọn lọ́fíìsì táwùsà àti Yorùbá gbé wa tí mo ti jẹ́ Yorùbá kí láwọn akàmì pẹ̀lú Haúsá èèyàn ní ṣe bẹ́ẹ̀ èèyàn ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ní wò pé ọmọ ìlú mi ọmọ Ìlọrin lélẹ́yìí mo gbọ́mọ̀ sọ lélẹ́yìí ńgbà mo ti lè wà lọ́fíìsì ńtọ̀ ńgbà tí wà mí gbogbo ọmọ Ìlọrin ní ọmọ bíi abùkátà muhabati nu pélé yìí ọkàn mi sísí ju eléyìí lọ àwọn tọ̀dà kúlẹ̀ lè hawa nafs èèyàn sì ní bìbẹ́ ẹnu ṣe nǹkan pé gbogbo nǹkan ló ti lóṣùn wọn. àwọn tọ̀dà kúlẹ̀ lè hawa nafs ìfẹ́ ẹnu kan kò ní wọnú ètò kò ní wọnú déédéé kí ni ń jẹ́fẹ́ ẹnu bí wọ́n ti ní á ṣeré ntẹ́tò wíìnì ntẹ́mi ó ṣeré ní jẹ́fẹ́ ẹnu èèyàn níjọ́ wọnú ètò àwọn tafriqatin bayna al-mustahiqin ẹlòmíì bí ọba ti ṣe jàmbá yóò dàrin àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan yóò dàrin wọn rú yóò ní tọ̀ wọ́n sọ pé èèyàn mẹ́ta ni wọ́n fẹ́ fún ní nǹkan wọ́n sì kó mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀ wọ́n wá ní ẹni bá kọ́ dé ní ẹfun lákọ̀ọ́kọ́ ẹni dé sí kejì ẹfun lẹ́kejì ẹni dé sí kẹta ẹfun lẹ́kẹta tí ọba wa dà wọn rú yóò wá ṣe sùúrù pé tọ̀ tàláwà fún ní sẹ ẹni tá à ń retí èdè èèyàn mẹ́ta ti dé tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kò ní fún wọn ike ọyọ wa dé ike àrùn dé ike ẹ̀fà dé ike yọ àdétọ ẹ̀yin mélòó ni ẹ̀yin méje tọ mẹ́ta wọn kó kalẹ̀ ẹ lọ yẹn ju ẹ ṣé déédéé nu tẹfúrì kọtín bẹ́ẹ̀ ní mùsùlùmí àwọn tọ́lẹ̀tọ́ ti tọ́kọ́ dé kò fún wọn ọwọ́ ti bẹ̀rẹ̀ ta sáwọn méje ó ní wọn máa lọ yẹn ju ẹ láyé ara wọn láti fi dàní wọn rú wọn pé táwọn bá ti dàrú àwọn ọgbà kìnìún padà àwọn yọ̀ dáa àwọn méjèèje àwọn ẹ̀jẹ̀ wa fẹ́ fáwọn táwọn bá fẹ́ ara àrùn kanu ra àbùsí náà ni tí èsè déédéé ẹni tí ọba wa ṣe déédéé kò ní fi síbi kan kò ní nífẹ̀ẹ́ nìkan kò ní dà ní àwọn tó fẹ́ fún ní nǹkan lóko tó ṣe déédéé ṣe wá rí àwọn déédéé yẹn irísirísi ni ṣe rí déédéé tí mo kọ́kọ́ fẹ́ sọ déédéé láàrin àwa àti ọlọ́run ọba àdìkẹ́ọ́lá al-adilu bayna al-abdi wa rabbihi sẹ́ẹ̀rí Mu'adh bin Jabal ọ̀lẹ́lẹ́ bíi anabi wa Muhammad léèrè ó ní kí ni wọ ẹrú lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run sì ń fẹ́ lọ́dọ̀ ẹrú anabi sọ fún pé wo kó o sin lọ́hùn kó o má ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó di ọ̀ranyàn fọlọ́run náà kó fi wọ́n náà sáàdì jẹ́ náà kó má fi ọ sínú náà sẹ́ẹ̀rí déédéé tá a ṣe pẹ̀lú ọlọ́run ọba àdìkẹ́ọ́lá òun ni adamu ni ìṣiráàkì billahi subhanahu wa ta'ala a gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba sẹwàrà àwọn tọlọ ń béèrè nǹkan mẹ́ta ni tá a bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta a ti ṣe déédéé pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ déédéé tọlọ́run ń béèrè níbi ara tó fún wa yìí tá a fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ mo fẹ́ kó kírun ara ló fi kí mo fẹ́ kó gbààwẹ̀ ara ló fi gbà mo fẹ́ kó lọ sí Mẹ́kà ara ló fi lọ Mẹ́kà gbogbo ntọ́ bá jẹmọ́ sí ara báwọn ìsefọ́lọ́hún déédéé pẹ̀lú ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì ìtọ́niwù ṣe déédéé tọ́lọ́hún béèrè nínú ẹ̀mí rẹ nínú ọkàn rẹ tó fẹ́ ṣe fọ́lọ́hún èyí wọn là ń pè lákìdá déédéé láàrin ìwà tọ́lọ́hún tó fẹ́ fọ́lọ́hún ni pé má ṣẹbọ pẹ̀lú ẹ̀ al-istighatha tọ́ba ti gbàmígbàmí ọlọ́run ló bí wal-isti'ana tọ́ba wà ràn lọ́wọ́ ọlọ́run ló ti wà ràn lọ́wọ́ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní òfèèlì ibẹ̀ wọn èyí sì sọ̀rọ̀ tó yẹ ká kánjú sọ ọ̀rọ̀ tó yẹ ká ní ìjòkó káwá tọ́pìkì kan ká yanjú ẹ̀ ní déédéé pẹ̀lú ọlọ́run níbi àkídà sẹ́ẹ̀rí mo wà ní Abẹ́òkúta lánàá mo lọ lè ṣe wáàsí tọ́pìkì wo ni mo yanjú tọ́pìkì pé kí ni ń jẹ́ ìbáadà kí ni jẹ́ ìbádà sẹ́ẹ̀rí ìbádà yẹn la fẹ́ fún ọlọ́run àyè fún ọlọ́run àti déédéé pẹ̀lú ọlọ́run kábà wá ń dákọ̀ ìbádà ìjọsìn ibi tí ọkàn ọ̀gọ̀rọ̀ èèyàn ń lọ níbi òpó ìsìláàmù márùn ni shahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah ọ̀kan irun ẹlẹ́ẹ̀kejì zaka ẹlẹ́ẹ̀kẹta hajj ẹlẹ́ẹ̀kẹrin ramadan ẹlẹ́ẹ̀karùn èyàn gbà pé tó ń bá ti ṣe márùn òun ti ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni
ọ̀sẹ̀sìn àmọ́ díẹ̀ nínú ẹ̀sìn ló ṣe ẹ̀sùn tó kù ara ẹ̀sìn tó kù òun làkídà o kí la ń pè lákídà àárín ìwọ pẹ̀lú ọlọ́run ọba ó gbọ́dọ̀ sí déédéé kí ni ìtumọ̀ àárín ìwọ pẹ̀lú ọlọ́run ọba bó o ti ń sọ fọlọ́run pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah oní kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sísìn àbí Allah gbogbo ẹ̀sìn rẹ̀ Allah ló máa fún ìtumọ̀ ẹ̀ ni pé ọba ẹ̀sìn déédéé nínú ẹ̀sìn pẹ̀lú ọlọ́run ọba ìdá wa ń pè lẹ́sìn yẹn ó kírun fọlọ́run ọgbà àwẹ̀ fọlọ́run pẹ̀lú sàká fọlọ́run ọ̀sáàjì nítorí ọlọ́run ọgbà àbúdánà nítorí ọlọ́run àwọn nǹkan ní ìwà kù bá lẹ́yìn eléyìí ní ti ń jẹ́sìn nínú ti ń jẹ́sìn òun ni pé ní gbogbo tí ọlọ́run bá béèrè gbogbo tí a máa béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ kọ́lọ́run ló lè ṣe àìbéè lọ́dọ̀ èèyàn ẹ dákun mọ́ fẹ́ bí yín jàmá béèyàn ọba rọmọ bí ta ní ìbọn ní lọ́mọ béèyàn ọba rí ṣe ta ní jẹ́yìn orí ṣe béèyàn bá ń wọ́lá ta ní sọlá fún ni béèyàn bá ń wákò ta ní ìsepò fún ni béèyàn bá ń wá ìsọrí ta ní sọ ni béèyàn bá ń wá oore ta ní sọ oore fún ni béèyàn bá ń wá ìdáàbòbò ta ní ìdáàbòbò ni béèyàn ọba tọrọ nǹkan ọlọ́dà lèyàn ti tọrọ inú déédéé rẹ pẹ̀lú ọlọ́run òun ni kọ́ fẹ́ wá sọ́rí kọ́ ọkọ̀nù sọ́rí sọ́lọ́run ọlọ́run sọ mi ńgbọ́ ọlọ́run fẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ ó ní kul a'udhu bi rabbil falaq wá sọ lọ́dọ̀ èmi ọlọ́run tí mo níbi tí òòrùn ti ń yọ kul a'udhu bi rabbin nas ìrìn ànábì wá sọ lọ́dọ̀ èmi ọlọ́run tí mo dá àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọba wá sọ ọ̀dọ̀ ọlọ́run lèyẹn ti wá sọ èyí ń lo túmọ̀ pé nínú kul uhiya ilayya annahu istama'a nafarun min al-jinni wa annahu kana rijalun min al-ins ya'uduna bi rijalin min al-jinni fazaduhum rahaqa. àwọn èèyàn kan bẹ tí wọ́n fẹ́ wá sọ tó ṣe pọ́dọ̀ àlìjànnú ni wọ́n ti máa wá sọ ìwásọ lọ́dọ̀ àlìjànnú ni yóò jẹ́ wọ́n sọnù sí ni kí ni túmọ̀ ẹ̀ nígbà tó fẹ́ kọ́lọ́hún wọ́n sọ tó ń lọ sógun mádàrí kan àgbélépọ̀tá àwọn kí tún ni arọ́bí gbogbo wọn ni ìwásọ lọ́dọ̀ àlìjànnú ni èyí sì ìwásọ lọ́dọ̀ àlìjànnú ọ̀dọ̀ Ọlọ́run yẹn ti ṣe kí ni ìmọ̀ ìwásọ lọ́dọ̀ àlìjànnú nìsín ó ṣe déédéé pẹ̀lú tani pẹ̀lú Allah ọ̀fẹ́ bímọ ọ̀n tọrọ lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá mú ọ lọ dí Ògún wọ́n mú ọ lọ dí Ọbàtálá wọ́n mú ọ lọ bọdò wọ́n mú ọ lọ bọmi ó ṣe déédéé pẹ̀lú Ọlọ́run torí ntọ́ ń wá ọ̀dọ̀ tó ló ti yẹ kọ́ wá ọwọ́ ń wá lọ́dọ̀ omi ọ̀dọ̀ Ọbàtálá ọ̀dọ̀ Ṣàngó ọ̀dọ̀ Ògún èyí ò ní túmọ̀ pé ìwọ fún ẹ gangan ó ṣe déédéé pẹ̀lú tani ṣe ẹni báyìí ti wá lọ́dọ̀ Ògún yẹn lọ́dọ̀ àlìjẹ̀nú yẹn bẹ́ẹ̀ láyé wá lọ́dọ̀ èèyàn náà o àyíwá lọ́dọ̀ àfáà kan àyíwá lọ́dọ̀ ṣéwù kan àyíwá lọ́dọ̀ wòlíì kan ọ̀dọ̀ tó láti wá jẹ̀mọ́ ọ̀dọ̀ Allah ìmọ̀ wá wárù nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tí èso ọlọ́run òun ní ń jásí pé òun ṣe déédéé pẹ̀lú ọlọ́run ọba ìmọ̀ wárù lọ́dọ̀ ọlọ́run ní ń túmọ̀ kó ń ṣe déédéé pẹ̀lú ọlọ́run ọba déédéé kẹta tó jẹ́ ìwọ̀tọ̀ ọlọ́run á fi wọ́n ní kọ́sọ́dọ̀ àwa kí ni wọ́n náà òun ní ntí ọlọ́run ọba pa láṣẹ pé ká fi bá àwa ara wa lò bó ti pàṣẹ pé ká fi bá àwa ara wa lò ní ń túmọ̀ pé tá a bá fi bá àwa ara wa lò ń déédéé láàrin ara wa ọlọ́run ní ọ̀sẹ̀ san rẹ̀ tá a bá wá sàbòsí láàrin ara wa ọlọ́run ní ọ̀sẹ̀ kí ni torí òun lọ pàṣẹ rẹ̀ déédéé ẹlẹ́ẹ̀kẹta nù mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́ béèrè déédéé tara déédéé àkídà déédéé àárín ara wa sí ara wa náà déédéé àárín ara wa síra wa mo fẹ́ yẹn díẹ̀ mbẹ́ Islam ó fẹ́ kó ṣe déédéé pẹ̀lú ara rẹ̀ Islam ó fẹ́ kó ṣe déédéé pẹ̀lú ara rẹ̀ nígbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Al-Qur'an ó ní wala tulqu bi aydikum ila ta'lukati wa ahsinu inna Allaha yuhibbul muhsinin gbogbo ẹni tó bá wò sùsùn tó bá lọ lè mú bíléèdì abọ́lọ́ lè mú àdá abọ́lọ́ lè mú kùn
tọ́ba fi ya rẹ̀ ní nǹkan la àbọ̀bá pakùnso ọ̀pá rẹ̀ àbọ̀bá gún rẹ̀ ní nǹkan ó ṣe rẹ̀ léṣe tó ṣe kóhun fún rẹ̀ ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run níyọ̀ǹda rẹ̀ o ọba àdìkẹ́ ọlọ́tún fìyà jẹ lórí ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ni tọ́ba parẹ́ yóò wọ ní ọlọ́run ìtumọ̀ ẹ̀ ni pé ara tọ́lọ̀ ń fún ọ ẹ̀mí tọ́lọ̀ ń fún ọ àwọ̀ tọ́lọ̀ ń fún ọ ojú tọ́lọ̀ ń fún ọ ẹsẹ̀ tọ́lọ̀ ń fún ọ gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú ẹ̀ Ọlọ́run fi ní wala tulqu bi aydikum ila ta'aluka gbọ́dọ̀ fọwọ́ ara yín pàparun gbọ́dọ̀ fi nǹkan ṣe ra yín wa ahsinu tọ́jú ara yín dáadáa inna Allaha yuhibbul muhsinin Ọlọ́run fẹ́rẹ̀ ní tọ́jú ẹ̀ ìwà ṣe ara rẹ léṣe fúnra rẹ tẹ́nìkan ò sí ọ léṣe ìdára rẹ lọ́gbẹ́ tẹ́nìkan ọ̀dọ́ ọlọ́gbẹ́ ọ̀sẹ̀ Ọlọ́run ọba torí ò ṣe déédé pẹ̀lú ara rẹ nílẹ̀ ara wa síra wa bákan náà adilul insani ma'a usratihi Ọlọ́run fẹ́ kọ́ ọmọ èèyàn kó ṣe déédéé ma'a usratihi wa bayna ra'iyatihi ìyàwó tó fẹ́ sílé ọmọ rẹ tó bí Ọlọ́run fẹ́ kó ṣe déédéé pẹ̀lú ìyàwó níbi jíjẹ níbi mímu níbi níná níbi lílo níbi gbogbo nǹkan Ọlọ́run ti pa yín láṣẹ bí wọ́n ti pa wọ́n láṣẹ kí wọ́n ṣe dáadáa sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n pè yín náà láṣẹ kí ẹ ṣe dáadáa sí àwọn náà bákan náà Ọlọ́run fẹ́ ká ṣe déédéé pẹ̀lú ará àdúgbò Ọlọ́run ní wa'budullaha wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana wa bidhil qurba wal yatama wal masakini wal jarri dhil qurba wal jarri al junubi was sahibi bil janbi wa ibni sabil Ọlọ́run pa wá láṣẹ ó ní ká má ṣe bọ̀ pẹ̀lú òun ká sìn òun bó ti yẹ ká sìn òun ọwọ́ ní wa bil walidayni ihsana bàbá àtìyá dáadáa kájí sáwọn méjì ọwọ́ ni wà bí dìlì kóraba àwọn ẹbí wal yatama àwọn ọmọ òrukàn wal masakin àwọn tí ò ní tí wọn ò ní béèrè ọwọ́ ni wal jari dìlì kóraba aládùúgbò tó tún jẹ́ bí ọgbọ́dọ̀ sí dáadáa sí wal jari junub aládùúgbò tí ń bọ̀ gbélélẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì dáadáa sí wa sahibi bil janbi àtẹnitọ́ pé tí ń gbé pẹ̀lú rẹ̀ ó sì dáadáa sí wábùnì sẹ̀bí àtàwọn ọmọ òrukàn dáadáa eléyìí ń tara àdúgbò nù bákan náà déédéé agbọ́dọ̀ sí pẹ̀lú ọmọ òrukàn ọlọ́ni wa an taqumu lil yatama bil qist gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ́mọ òrukàn ẹ gbọ́dọ̀ sí déédéé pẹ̀lú wọn déédéé bákan náà láàrin oníjà méjì èèyàn ti dé láàrin wọn ni lẹ́ Yorùbá àwọn èyí ṣe déédéé bí oníjà méjì lẹ́ Yorùbá tí a bá fẹ́ parí ìjà ńlẹ̀ Yorùbá àgbàlagbà tó yẹ kó tó nǹkan ṣe yẹ wà ní wo ibi tá àbòsí lọ́fẹ́ ṣe wọn o àbòsí ni ṣẹ̀ríà Islam ń pè wá lọ bí déédéé bainal mutakhasimin láàrin oníjà méjì kí n kọ́kọ́ yanjú ntọ́lọ̀ ń wí náà kí n tó wá sàlàyé bí Yorùbá ti ń ṣe ọlọ́ni wa in ta'ifatani minal mu'minina iqtatalu bí ikọ̀ méjì bá ń jà láàrin múmìnì eléyìí múmìnì eléyìí náà múmìnì wọn wá ń bára wọn jà bí wọn ti ń bára wọn jà kò túbọ̀ pé wọ́n yé ṣe rárá o múmìnì máa jà múmìnì ọjà wa in ta'ifatani minal mu'minina iqtatalu bí kọ̀ méjì bá ń jà láàrin múmìnì ọlọ́ni fa aslihu baynahuma ṣàtúnṣe láàrin àwọn méjèèjì ọlọ́run wá ní fa in bagat ihdahuma ala al-ukhra bí kan bá wá fẹ́ ṣàbòsí fún kejì ìkan fẹ́ ṣàbòsí fún kejì faqatilu allati tabghi èyí tí ń ṣàbòsí ń ẹ bá jà hatta tafiya ila amrillah tóun náà fi darí lọ síbi tí ọlọ́run fẹ́ kó ṣe. anabi wa Muhammad ń sọ fáwọn sábẹ́ pé unzur akhaka zaliman aw madluman ẹ̀yin sábẹ́ mi ẹran máa ya yín lọ́wọ́ alábòsí àtẹni tí wọ́n ń ṣe àwọn sábẹ́ wa ní àti máa bá ti rẹ ni tí wọ́n ń ṣàbòsí fún lọ́wọ́ ẹni wọ́n ń ṣàbòsí bò láti ràn lọ́wọ́ ànábì ní takufuhu fawqa yadayhi ẹ̀ di lọ́wọ́ mú pé mọ́sàbòsí má mọ́sàbòsí má mọ́sàbòsí má. tẹ́lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ méjì bá jà èyí tí wọ́n fi sọ pé lágbádá aláìdáníọ́ nítòsí yóò dáa mọ́sẹ̀rú ẹ̀ mọ́ sègbàsàwò ọba tó ṣeré àbọ̀ wí ọdẹ bá wí àgbàlagbà tí ó lọ́la inú àgbẹ̀tọ̀ ibi tọ́rọ̀ yìí wá dé dúró yìí nísìnyí tá a bá wá ní wọ́n máa rojọ́ akàndàkan rú ni wo lágbájá
èmi mọ̀ sí ọ làkàtúgbè fi yá mi ẹ̀wọ̀ ẹ̀ méjèèjì ẹ̀ mọ̀ jà mọ́ ẹ̀ fi yá mi ẹ̀ méjèèjì irú parí ìjà wo nu wọ́n ṣe fi yàwọ̀ èyí tó ṣàbòsí fún yàn kí inú rẹ̀ ọmọ ṣe èyí tí wọ́n ṣàbòsí fún kí la ọmọ ṣe ọlọ́mọ níní ọwọ́ ẹ̀ wà ní a ti parí ẹ̀ fún wọn kọ́ tán ṣébi wọn ti parí ẹ̀ nù ṣébi wọn ti parí ẹ̀ nù. èèyàn parí ìjà ni èèyàn là bẹ́ẹ̀ yẹn bá la ìjà yóò sọ̀pọ̀ padà tẹ́ ẹ bá parí ẹ̀ yóò ti kí ni ìlàjà ni pé ìwọ má bínú ìwọ náà má bínú èmi ni mo sẹ̀yìn méjèèjì ẹ fi yá mi ẹ má rojọ́ àbí má rojọ́ tán ẹ dẹ́bi ẹ dẹ́ wá nítọ́ ẹ sábì yá mi ẹ jọ èmi ni mo sẹ̀yìn gbogbo tó ṣẹlẹ̀ yìí èmi mo ṣe ẹ sábì rí jì mí ẹ sábì jọ tán ẹ sábì má ṣe bákan náà sẹ́ni tí a bá tún ká ń bẹ̀ wọn ẹ má rò pé ẹ parí ẹ o ẹ là á ni yóò tún padà sí kí ni yóò padà sọ pa torí kò sí déédéé láàrin tẹ́ ẹ sí kí ni tẹ́ ẹ sí wọn. àwọn ẹ bá sọ pé ọyá àròjọ wọn náà ìwọ sí wá ṣe báwọn ọ lẹ́tọ̀ọ́ tó ṣe wọn èyí ẹ síbẹ̀ tó bá dìgbà míì ẹ bá wí ẹ kìlọ̀ fún ẹ bá jà má ṣe rú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tọ́ àbá ọjà rẹ má bínú dákun sórí pa àti báwí eléyìí tọ́jà rẹ kí nínú kan rẹ ó ṣe eléyìí tí ó ṣàbòsí kí lóun ló ṣe ẹ ti bọ́kun náà kò lọ́rùn rẹ̀ ẹ ti sàánú ẹ pẹ̀lú bẹ́ẹ̀ dá lẹ́bi ẹ báwí wọn ẹ sàánú ẹ ní pẹ̀lú pé wọ́n yàn ní eléyìí ẹ bọ́kun náà kò lọ́rùn eléyìí ni àmọ́lẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ibi tọ́pọ̀lẹ̀ Yorùbá àbòsí ni ò jẹ́ ẹbí mi ò tó àbòsí ni ọ̀jára mi ò tó àbòsí ni ọ̀jẹ̀ràn mi ò tó torí wọ́n ń la ìjà ni wọ́n ṣe kí ni wọ́n parí ẹ̀. tọ́lọ́n fi sọ ni pé wa in ta'ifatani minal mu'minina qatatalu bí kò méjì bá ń jà nù mu'mini fa aslihu baynahuma ẹ̀ sì tó parí ìjà láàrin wọn. fa in bagat ihdahuma ala al-ukhra bí kan bá wá ń ṣàbòsí fún kejì fa qatilu allati tabghi èyí tí ń ṣàbòsí wọn lẹ́ẹ̀ bàjá hatta tafi'a ila amrillah tí èè padà síbi òfin Ọlọ́run òfin Ọlọ́run lèyàn sì fi dájọ́ èyí òfin mi dájọ́ ń padà bọ̀ bí ànábì ti ṣe mistake pẹ̀lú ẹnìkan tá ànábì fún rẹ̀ fi rẹ̀ lẹ́gbẹ́ ọ́yá gbẹ̀sán lára mi ẹni wọn ló fẹ́ gbẹ̀sán ànábì ní gbẹ̀sán èmi rèé ànábì ọ̀sán pé mo jẹ́ ànábì mo ń padà bọ̀ bá ànábì ti jẹ gbèsè nǹkan tó ń gbèsè wá sí gbèsè tẹ́nìkan wá ń pẹ́ ọ́ máa ṣe ànábì ní tóní ní ìsinsìnyí bí mo yá ni tá ànábì ní ma sọ sí yìí o àjẹ́ ọgbà nǹkan rẹ̀ kí n bọ́jú àlùkìyàmà ẹ̀ ń fìfẹ́ ẹnu dájọ́ ẹ̀ ń fi jàmbá dájọ́ ẹ̀ wá nílùú òtò ẹ̀ láyé ọ̀dà ṣebí torí káyé lè tò tọ́lọ́run ṣe sọ àwọn ànábì kalẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ó sì fún wọn ní manua tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi tó ayé ó sọ tírà kalẹ̀ peter akuma bayna an-nas bil-qist nítorí kí wọ́n wá lọ́jọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú déédéé pẹ̀lú òdodo ìdájọ́ òdodo símọ́láyé fi ń dàrú ìdájọ́ òdodo símọ́ nílùú fi ń dàrú ìdájọ́ òdodo símọ́ lẹ́yìnlédè fi ń dojúrú lẹ́bí fi ń dàrú làwùjọ fi ń dàrú lẹ́gbẹ́ fi ń túká bí ọba ti sọ́dọ̀dọ̀ mọ́ wàhálà ọmọ ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ọba parí ìjà èèyàn parí ìjà pẹ̀lú dáadáa ni nínú déédéé tá a tún máa ṣe mọ̀ ń padà bọ̀ wá yẹn ju gbogbo ẹ̀ déédéé tá a tún máa ṣe òun ni pé bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ nínú déédéé ni kó fi ọ̀rọ̀ Ọlọ́run dájọ́ nínú àbòsí ni kéèyàn fi ìfẹ́ ẹnu dájọ́ sẹ́rí mẹ́sàlá yẹn tí wọ́n fẹ́ nu kan ọ̀rọ̀ tó tóbi ni tí mi ò ní lè sọ ọ́ jìnnà sẹ́rí kí èèyàn máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba dájọ́ déédéé ni kéèyàn wá máa fi òfin àgbélẹ̀rọ dájọ́ ìran kan ní nínú ìran àbòsí tí ò ní jẹ́ ká yọ lálàáfíà lóbi jásí pé bàbá ṣe dájọ́ lérí ilẹ̀ nígbà tí wọ́n invite mi ń jò ní àwọn Orísun wọ́n pè mí wọ́n ní kí n wá sọ̀rọ̀ before Ramadan arákùnrin yẹn wá béèrè lọ́wọ́ mi èmi àtàwọn alájìjà ara náà ni arákùnrin yẹn wá béèrè lọ́wọ́ mi pé sharia Islam bó o lọ jẹ́ kí n ṣàlàyé nípa sharia mo ní dáyé mọ̀ sí sharia kì í ṣe sharia tí wọ́n bá ti ní wọ́n náà yẹn tó ṣe sìnà wọ́n sì gẹ́ni ọjà rẹ̀ lápá ẹni sẹ̀kan bẹ́ẹ̀ lérí ní dáyé ń pè ní sharia sì kọjá abáwọn mo wá ṣe àpèjúwe tó súnmọ́ fún un tí ń jẹ́ sharia mo ní
mọ́tò tá à ń rà bẹ́ẹ̀ bó bá ṣe mọ́tò tán yóò kó manua sínú tí wọ́n bá ṣe rédíò sí òní ní manua tẹlifíṣàn ńkọ́ kò ní manua kódà kí wọ́n kó didi lé kí wọ́n kó sínú páálí tọ́lá àwọn òyìnbó ti ń kọ́lé wọ́n kó sí páálí nísìnyí wọ́n kó didi lé sínú páálí manua bá ti to ilé òun kí wọ́n sì fi sí kéèyàn wá kó ilé òun dé kó gbé mọ́tò òun dé kó gbé rédíò òun dé kó ọ̀rọ̀ pé ẹ̀yọ́ manua sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yà máa ṣe fúnra wa kí ni ó ṣe ahin nígbà tó lọ ń da gbogbo ayé tán tó dá wa sórí ilẹ̀ tán manua tó wá fún wa tá a máa fi ṣètò òun ní jẹ́ sẹ̀ríà ìwọ aṣọ sẹ̀ríà yẹn lẹ̀ fà lò mọ́ àwa fẹ́ rọ òfin tiwa tá a máa fi ṣètò lérí ilẹ̀ òun ní túmọ̀ pé aṣọ manua nù àwa fẹ́ wá ọpọlọ tiwa ká fi tún ayé tó kí la yóò ṣe jàmọ́ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sẹ́nìkan lè dájú àwọn èèyàn ní ọba tó dá wa ló mọ̀ wá òun ló mọ̀ òfin tí ọba wa mú. nínú déédéé òun ni ká máa fi tírà Ọlọ́run ká máa fi dájọ́ ní orí ilẹ̀ ni mo ṣe ń sọ fún wa lórí ìsúnjọ́ yẹn pé ṣẹ̀ríà Ọlọ́run tí wọ́n bá lò ó lórí ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ń bá ní wọ́n lò sí kẹ́ tó tó gbúrú ẹ̀ṣẹ̀ ní ọ̀nà òjì ó sojú mi báyìí wọ́n sọ fún mi ibi wọ́n ti lẹ̀kọ̀ fún sìnà ẹni bá rí ibi wọ́n ti lẹ̀kọ̀ fún sìnà tómi bá pèpè máa bọ̀ yóò sì sá ṣe bí àìlò òfin sìnà máa lọ́jọ́ máa lé ọ̀pọ̀ ọmọ àlè ọ̀wá ní kàn lù kìlọ̀ ọlọ́láfíà yóò bá níjọ́ tí ilé kan bá ń tòrò ọmọ àlè inú iléèwé ìdàgbà ní níjọ́ tí ìlú bá ń tòrò náà àwọn ọmọ àlè bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní tọ́mọ àlè bá kiri bọ̀lú kí ni ó ṣe ó dà lóru ni lójú ní ó jẹ́ àmójútó fi sìnà tọ́ àwọn tí ń jalè ẹ̀rí tí ń pọ̀ wọ́n máa pọ̀ tí wọ́n bá mójútó òfin Ọlọ́run tí wọ́n bá lò lérí wọn ó lè ṣe kí wọ́n máa pọ̀ sí o àmọ́ tá a bá ti mọ̀ pé ẹni a bá ti rápa rẹ̀ kan tó yọ ń yà yín tá a ti mọ̀ pé ó lè ní ó bá ti yọ kí làwọn yóò ṣe ẹni irú ẹ̀ bá wà nù ẹbí kí lẹ́bí ọmọ ṣe ẹbí ọkùnrin ló wò fún ẹ̀dá kun ọmọ sáàdù ṣe rápa rẹ̀ ẹ̀dá kun ẹ̀yìn ọmọ tèmi ẹ̀dá kun kí ló lè ó ṣe jẹ̀mọ́ déédéé ní ká lo mọ́nú Ọlọ́run déédéé tí ó jẹ́ agbádùn ayé òun ní ká lo mọ́nú Ọlọ́run lérí ara wa ìyẹn déédéé kan ni bàbá yìí ti ń lo mọ́nú àwọn alábí ọmọdé ìmáàmù wa Al-Khawarisi mi tó ṣe kashaf sẹ́mi pé lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run an-nafsu bin-nafs wal-ayna bil-ayn wal-anfa bil-anfi was-sinna bis-sinni wal-juruha qisas. Ìmáàmù Khawarisi mi wá ń travel lọ kẹ́lẹ̀ mọ́ bóyá Ọlọ́run ti lágbá tó lásìkò tí wọ́n ń lo ṣẹ̀rí Ọlọ́run lérí ilẹ̀ tí ṣẹ̀rí alágbá Ìmáàmù Khawarisi mi wá ń travel lọ ọwọ́ wọ ìlú Russia àfáàní o ìmọ̀ ní wákì àdìsí ní wákì àti mímọ́ ẹ̀sìn ìgbà tó wọ Russia sí yẹn ó jẹ́ tí kò tí yìnyín tí ń sọ̀kalẹ̀ láti sánmà yìnyín yẹn wá ga bí òkè ó funfun pin ó wá rò pé ìgbà tóun ti kú nílùú àwọn tóun wọ̀ lùmí àwọn òkúta lùmí máa ń funfun ni kò mọ̀ pé yìnyín ni lọ́ba kẹsẹ̀ bọ́nú bó ti kẹsẹ̀ bọ́ báyìí dé tútù yìnyín yẹn gbámú ni ó yọ kò rí yọ ẹ̀jẹ̀ wa gbé mọ́bẹ̀ lójijì àwọn tó wá jára lóyún yẹn táwọn ti mọ pírọ́blẹ̀mù táwọn ń bá yí wọ́n ti mọ̀ pájòjì ni wọ́n wá yọ nígbà wọ́n wá yọ ẹsẹ̀ yẹn ò jẹ́sẹ̀ mọ́ ó ti tutù ó ti dìgbò nǹkan dole kó ti kú síbẹ̀ wọ́n wá gé ẹsẹ̀ wọn níwọ̀n wọ́n wá gé ẹsẹ̀ imam kẹ́lẹ́ mọ́ bí ṣẹ̀rí Ọlọ́run ti tó lérí ilẹ̀ imam wa ní tọ̀ ẹsẹ̀ mi lẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gé yìí nítorí àlàáfíà mi tí n bá wá padà lọ́lú wa àwọn tó bá gé yẹn lẹ́sẹ̀ ni wọ́n máa gé lẹ́sẹ̀ lù wá ó kọ̀ mí ó wàá bàjẹ́ pé mo gé ẹsẹ̀ ń bí kí n ti ń bọ̀ ló jẹ́ wọn ó gé tèmi náà àfi kẹ́ ẹ fún mi wé tí màá mú káàkiri tí wọ́n fi mọ̀ pé yìí gbàtẹ̀ yẹn jẹ́ kí wọ́n tó gé mi ní wọ́n láti fún wé tọ́wọ́n àti tó ń bá gbẹ́sẹ̀ kan wọ̀lú padà níbi tó ń ti lọ ṣẹ̀dá ń lo àwọn wọ́n máa béèrè pé iṣẹ́ ẹbú wo ló ṣe tí a fi gé ọ lẹ́sẹ̀ ẹni ọba gé lápá kan tá a ti mọ̀ pápá bí tọ́ yọ yìí tọ́ba lóhùn èso lè ìjọba ó fún ìjọba gbogbo tó accident ní ìwé mẹ́rin tọ́ba ti dà báwọn sólè ọwọ́ àmọ́ àwa ń sọ̀rọ̀ déédéé
ntí ń jẹ́ déédéé rí ilẹ̀ ìran déédéé kan ní káfí mánú Ọlọ́run káfí ṣèdájọ́ ní yìí sì ń padà bọ̀ àwọn tó lo mánú Ọlọ́run bí wọ́n ti succeed tá a bá ti padà sí mánú Ọlọ́run jẹ́ àríbájá ni Ọlọ́run jẹ́ àríbájá ni ẹlòmíín lo mánú Ọlọ́run tí ó pè ń tọ́lọ́run o Amẹ́ríkà bọ́lọ̀ ti ní ose ní segin ní nsẹ́yìn bẹ́ẹ̀ yìí náà bá tọ́ba ẹ̀rìn gébégébé báwọn tọ́ba ní mánú àlùbáwọn tọ́wọ́ ju tọ́lọ́run ọba yọ gbádùn. nu dédé táwọn máa ṣe jama al-adlu ma ahli al-kitab sẹ́ẹ̀rí ní nǹkan bíi Ramadan mẹ́rin sẹ́yìn nígbà tí gbogbo wàhálà pọ̀ lé Haúsá kó tó kan wàhálà àwọn Boko Haram èyí tó ṣẹlẹ̀ bí ọdún mẹ́ta sẹ́yìn mo sọ̀rọ̀ lọ́rọ̀ tó kúnná pé déédéé wo ní Islam ní ká ṣe pẹ̀lú àwọn ahlul kitab àwọn tá à ń pè ní Nasara àtàwọn tá à ń pè ní Yahudi ṣẹ̀ríà Islam ọ̀sọ́ pé ẹ̀jẹ̀ Nasara jẹ́ ọjọ́ Yahudi ẹ̀ ṣàbòsí fún rárá déédéé ń bẹ tá a ṣe fún kìrìsìtẹ́nì déédéé ń bẹ tá a ṣe fún Yahudi tó bá jẹ́ Yahudi original tó jẹ́ kìrìsìtẹ́nì original a gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú wọn a gbọ́dọ̀ torí pé yẹn jẹ́ kìrìsìtẹ́nì àbọ̀jẹ́lẹ́sìn Yahudi àbí kìí ṣe mùsùlùmí káwa ni tó kù nípa àmọ́ ṣe àbòsí fún bẹ́ẹ̀ yẹn bá ṣe rú ẹ̀ ọba àlekè ọlọ́bìnú sí i Ọlọ́run ní sọ pé ní falidhalika fad'u wastaqim kama umirta wala tattabi' ahwa'ahum wa qul amantu bima anzala Allahu min kitabin wa umirtu li a'dila baynakum Al-Qur'an nù Ọlọ́run ní wà nábì fad'u wastaqim máa ṣe dáwà lọ sí di ntàrán ọlọ wastaqim wà lọ lè dúró déédéé wala tattabi' ahwa'ahum má tẹ̀lé fẹ́nu àwọn tó ń wò yìí àwọn alùkìtàbí tí wọ́n rí ọfín bí wọ́n ti ń ṣàìdá sí ọ tó má tẹ̀lé fẹ́ wọn ìtọ́kàn máa sọ fún wọn ni pé amantu bima anzala Allahu min kitab sẹ́ẹ̀rí gbogbo tí àtọ́lọ́ ń bá sọ̀kalẹ̀ èmi gbà fún o nínú ẹ̀sìn wa yìí nísìn mùsùlùmí kan kò gbọdọ̀ sọ pé òun ò gbà fún Tàórà mùsùlùmí kan kò gbọdọ̀ sọ pé òun ò gbà fún Injil mùsùlùmí kan kò gbọdọ̀ sọ pé òun ò gbà fún Zebura mùsùlùmí kan kò gbọdọ̀ sọ pé òun ò gbà fún Sufi Ibrahima ìta máa wádìí ni pé sátàwọ́rà òun náà ní kéèsì mi ṣé Injil tí wọ́n ń gbé kí òun sóhun náà ní ṣé ìtọ́lọ́sọ̀kalẹ̀ ní kéèsì mi àmọ́ àmọ̀ pé Injil ń bẹ àtìgbà àtìmọ̀ pé Tàórà ń bẹ àgbà àmọ̀ pé Zebura ń bẹ àgbà Sufi Ibrahim ń bẹ àgbà àmọ́ ǹjọ́ òun náà ní kéèsì mi ìta yẹn jùlọ tọ́lá àmọ̀ pé ìyípadà ti bá ti ọ̀pọ̀ ní inú ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ká lọ lẹ́ni ọlọ́wọ́n mọ̀jọ́ tiẹ̀ náà wá pẹ̀lú ogun ọlọ́run ní ká nábì sọ fún wọn pé ntọ́lọ́n sọ̀kalẹ̀ òun gbà fún wa umiritu li a'dila bainakum sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ti ń ṣe sinmi tóun náà wọ́n pa mí láṣẹ pé kí n ṣe déédéé láàrin yín ànábì ni wọ́n pa wọn láṣẹ kóhun ó ṣe láàrin àwọn ahlul kitab al-yahudu wan nasara so mùsùlùmí ẹ̀ sàbòsí fún ahlul kitab bí o a gbọ́dọ̀ sàbòsí fún wọn bákan náà nínú déédéé sẹ́ẹ̀rì nínú mistake tí wọ́n ń ṣe lẹ̀ Yorùbá náà nù èyí tá a fẹ́ sọ yìí náà bẹ́ẹ̀ yẹn bá ti ń bọ ọjà kò túmọ̀ pé bí wà tẹ̀yẹ́ bá ń sọ̀tá àbí tí òwì tó ń wí àbí tí òsè tó ń ṣe kò túmọ̀ pé yọ jẹ̀bi ọ̀rọ̀ bó bá rojọ́ ẹjọ́ tiẹ̀ ló ṣe kí ni àlọ́dà fún ọlọ́ni yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ múmìnì kunu qawwamina lillah ẹ lọ lè dúró pẹ̀lú ọlọ́run shuhada'a bil qisti tẹ́ ẹ bá wá jẹ́rìí ẹ̀rí déédéé ní kẹ́ ẹ máa jẹ́ wala yajrimannakum shana'anu qawmin àìdá àbí bákan táwọn èèyàn bá ṣe sí yín ẹ má jì ó di yín lọ́wọ́ Allah ta'dilu kẹwàá nígbà tóun náà ṣe báyìí èmi náà ní ṣe déédéé pẹ̀lú ẹ̀ èyí dìlù déédéé lẹ́ẹ̀ máa ṣe huwa aqrabu lit-taqwa ìṣe déédéé níbẹ̀rù ọlọ́run nínú bá kan lu yìí ni pé bọ́ ọba ti ṣe nìkan ọba fi lè ní kéèsì iwájú ẹ̀ kí ló ṣe ó ti jẹ̀bi bọ́ ọba sẹ́yìn ó sì lè yá sí pọ́ ọ̀sẹ̀ náà o kó o pé nǹkan lára lásán bínú lásán ni kìí ṣe pọ́ ọ̀sẹ̀ òun ni nǹkan kọlù òun ni nǹkan ṣe ọba fi lè ní kéèsì iwájú ẹ̀ ọ̀sàgbákò ọ̀jẹ̀bi ni kọ́dà yọ ọ̀ràn ọlẹ́wọ̀n nínú ṣẹ̀ríà Islam èèyàn jọ̀ta rẹ̀ èèyàn ṣẹ̀ ọ́ kò túmọ̀ pé tọ́ba rojọ́ wájú rẹ̀ yóò ṣe kí ni yóò jẹ̀bi ó sì déédéé pẹ̀lú ẹ̀ ọlọ́run sì ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu
i'dilu huwa aqrabu lit-taqwa ẹnìkan ṣe bákan bákan ẹnìkan ṣe ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ kẹ́ ẹ má ṣe déédéé o mi ò tí ì fẹ́ yà sọ́rọ̀ àwọn sábẹ́ àmọ́ kí sáré yà sílẹ̀ yìí náà Imam Ali radiyallahu ta'ala anhu aṣọ tí ma fi jagun ọba nàṣà njọ kan ńgbà tó nàṣà ọwọlé lọ ẹnìkan kò sí mbẹ mọ́ ẹnìkan bọ́ bẹ́ẹ̀ ó gbé lọ́ba gbé lọ Ali bá wá sọ yìí kò rí mọ́ ọba àdìjọ kan Yahudi tí ò kírun tí ò gbààwẹ̀ tí tó ń bá mùsùlùmí jà Mádínà lọ́ba wọ sọ yìí Ali bá ní aṣọ ọ̀hún rẹ̀ Yahudi níbo mo la sọ ẹ Ali lásọ mi ní èmi mo ní èmi mo lásọ yìí wọn bá bẹ̀rẹ̀ sí pa pẹ̀lú Yahudi Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu òun ni khalifa njọ náà anabi ti wà lọ́dọ̀ Ọlọ́run Abubakar ti wà ń bẹ̀ Umar khalifa kan njọ náà wọn bá kẹjọ lọ síwájú Umar tọ dáhùn pé al-bayyinatu ala man idda'a wal yaminu ala man ankar wọn bá kẹjọ síwájú Umar ní ẹrọjọ Yahudi ní tọ ẹsànù mi o aṣọ mi tí mo wọ̀ sọ́run ara mi kẹ́ni kókó ń lòún ní àbí ẹni tó wọ̀ sọ náà àbí èyí tí wọn náà wọ̀ kẹ́ni kókó ń lòún ní lọ́dọ̀ àwọn èèyàn kí wọ́n wí ẹni tó lòún ní ó jẹ̀bi àbí ó jẹ̀bi ǹjẹ́ àlíbo lọ́jọ́ àlínítọ́ aṣọ ni aṣọ mi ni tọ́ kí lè rí i pé kọ̀lẹ́rì alẹ́ ọ̀lẹ́rì Umaru ní Abul Hasan ọ̀lẹ́rì aṣọ yìí àti bá lọ́wọ́ ẹni yìí àdẹ́rì kan tó sọ pé tiẹ̀ kọ́ torí òun lọ wà ní tọ́wá níbẹ̀ Abul Hasan ìwọ́kọ́ lásán Yahudi máa gbé ó sì mà Yahudi yìí mà kó òun jalè aṣọ ó ti wá gbà pé táwọn bá fi lè kó déwájú Umaru àtàlí ọ̀kan náà ni wọ́n gbà sọ yìí fún un náà ni tọrọ rẹ ni wọ́n ẹsẹ̀ ń tẹ́lẹ̀ anabi kìíní àwọn làwọn ti ń bá anabi jà Mádínà yìí àwọn táwọn fi náà bá anabi ni yàrá ìwé òun fẹ́ jẹ nígbà Yahudi wá rí i pé wọ́n dáhùn láre ìwà ń lọ báyìí wá ń wẹ̀yìn pé báyà wọ́n tún padà wá bá wọ́n wá rí pàlì ti mójú kọ́mẹ̀ ní bá ń lọ tiẹ̀ wọ́n ti dalẹ́ bí ó ti fara mọ́ ní bá ń lọ tiẹ̀ Yahudi wá rìn síwájú ẹnìkan ọ̀tẹ́lẹ̀ ọlọgbẹ́ ẹnìkan ọ̀tẹ́lẹ̀ nígbà yẹn wá wò pé àlí lọ́la sọ yìí mí náà mọ̀ pé mo gbé yín ọ̀gá wọn sì dá lẹ́bi lẹ́ẹ̀kan náà torí pé kò lẹ́rìí ó sì gbà pé bọ́gà ti wíwò náà ní sẹ́sìn lọ́sọ wọn dà báyìí ẹ̀sìn yìí mà dá o Yahudi wa padà wá lọ́wọ́ ní yá amiral muminin aṣọ yìí mo jí ká ni Abul Hasan náà ló ní ó sì dá lẹ́jọ́ ó sì fara mọ́ bítìrà tí ń sin ẹ̀ máa sinú Umaru ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ti ní ọmọ sí Umaru ní bẹ́ẹ̀ ni ashhadu an la ilaha àwọn aṣíwájú wa nù kò Umaru tá à ń wí yìí àná lọ́jọ́ sálí o ó tún fẹ́ máa lé o nǹkan àdàbọ̀ wá bẹ́ẹ̀ o kò sọ pé torí pé òun tún fẹ́ máa lọ́dọ̀ nígbà tí wọ́n á gbà sílámù tán Ali wá sọ fún Umaru pé yá amiral mu'minin ó ṣe ń tó dùn mí lẹ́ẹ̀kan ẹjọ́ tó dá dùn mí Umaru wá ní a kí ni mo dá bí ẹjọ́ tó dùn ọ́ ó nígbà tẹ́mi àti Yahudi déwájú rẹ tọ́ fẹ́ sọ pé ká rojọ́ ó jòkó báyìí ọwọ́ sọ fún Yahudi pé kóm kó rojọ́ oní Yahudi wá nà lọ́wọ́ wá dìde wá rojọ́ nígbà tó pè Yahudi yẹn ó kọ́ rẹ̀ ló fi pè é ìgbà tó wá fẹ́ pè mí ọwọ́ ní kóm yá Abul Hasan baba Hasan dìde kí ló dé tó pè òun ló kọ́ tó pè mí ló kọ́ àbòsí kanu ìtò ti mú ọkọ oníjà mi ló kọ́ wọ́n pè mí náà ní òní dàmí pé torí ń wá ibi tí mi rẹ̀ jọ jòkó ń bá kan náà lárí ní ẹwà àwọn ẹni síwájú sáà lè bá àwọn eléyìí báyìí ìran déédéé kan òun ni kí ẹni tó ń bínú sí ẹni tó ń bájà kóhun àtẹ̀yàn jọ kójà wá sí tó bá jàre kó ṣe kí ni àmọ́ kọ́ máa ràn nǹkan mi pẹ̀lú ẹ̀ bàbá pé òkè ọlọ́mú ọ wa àṣẹ wọn ló ní ìdí mi lónìí àṣọ òdebí àṣọ òsègbè àṣọ òsàkó kọ́ máa ràn yíhun ìtumọ̀ ẹni pé èsì èèyàn gidi èso ń déédéé béèyàn bá ń bẹ èèyàn já
tọ́ba lẹ́jọ́ wájú rẹ̀ kò túmọ̀ pé yọ jẹ àrí ẹ̀ lọ́dà fún ṣé wá rí déédéé tá à ń wí yìí ó débi kátajà kárajà èyí ló ti ẹ̀ lágbára jù àwọn ọlọ́jà nínú àwọn tí ń kó wàhálà bá lu gidi tí wọ́n ń jẹ́ ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ nùlù làwọn tí ń tajà wà o àwọn tí ń tajà nínú àwọn tí ń sọ ìbínú ọlọ́run kalẹ̀ nùlù ni wọ́n wà anabi wa Muhammad ó ní wọn ò ní máa dín òṣùwọ̀n kù nílùú kan àfi kọ́lọ́hún ọba àlekè ọlá kó fi ìyà ibi jẹ wọ́n wọ́n sì máa wá ṣiṣẹ́ wọ́n máa kó oúnjẹ jọ ebi ó sì máa pa wọ́n kí ni ṣẹlẹ̀ sí wa lóyè ń gbọ́ lọ́n fẹ́ sí gbọ́ lọ́n ní waylun lil mutaffifin alladhina idha kitalu ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthuna li yawmin 'adhimin yawma yaqumu an-nasu li rabbil 'alamin. sẹ́ẹ̀rì ẹ̀yin tẹ̀ ń tajà tẹ̀ ń rajà déédéé dọ́wọ́ yín ntẹ́ bá ta ẹ̀ ta kọ́ yanjú ntẹ́ bá ra ẹ̀ ra kọ́ yanjú wa aqimul wasna bil qisti wala tukhsiru al mizan ọlọ́run ọ̀fara ma kẹ́ ẹ ma dín òṣùwọ̀n kù sẹ́rẹ́ àwọn tí wọ́n ń dín òṣùwọ̀n kù mo ti lọ jàrí wẹ́yà mo ti sọ náà mo lọ lè yẹra sọ lọ́jà mí náà ti ma gbé ń lu yìí bí èèyàn yọ owó ọjà wọn lu jìbìtì náà ni wọ́n sà wá ń yọ owó lọ́wọ́ ní aláàjì mùsùlùmí lèmi náà ẹ̀sán yé múni ẹ̀sán o àmúni ẹ̀dín ó ní tààbà tún ní adìyín ọ̀tọ̀ ní ndẹ́ padà ra o ó ní kíní wàá padà ra kíní padà ra ó ní kíní ọlọ́wọ́n bá ń kó tébù ń bẹ̀ wọ́n tébù ní ẹ̀ máa fi wọn nǹkan ń gbọ́ òkòdé lónìí méjèèjì rí sẹ́yìn dáama ni wọ́n dáama ó ní bẹ́ẹ̀ yẹn bá lè yọ owó ọjà tiẹ̀ ní ìyá bá ní kí yẹn tó bá san tiẹ̀ ní wọ́n á níbo ló ti jẹ́ ó ní kí n wò ńgbà wọn kọ́ 1 2 3 bọ̀ tí wọ́n kọ́ débi 1 2 3 ńgbà wọn kọ́ 11 tán èyí wọn yóò kọ́ 12 ọkọ̀ 21 lẹ́yìn tí mo fẹ́ fi lé al-adlu fi shahada bẹ́ẹ̀ yẹn ọba jẹ́rìí ìyẹn ṣe déédéé ọba àlekè ọlá ní wa idha qultum fa'dilu walau kana dha qurba tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ jẹ́rìí yẹn ẹ ṣe déédéé ń bi ẹ̀rí tẹ́ ẹ fẹ́ jẹ́ kódà kó ṣe pé ní tẹ́ ẹ jẹ́rìí takò fámìlì yín ni pé ojú mi ló ṣe ọ̀yáwó nkọ̀sán àmọ́ bọ̀dá mi ni o ọ sọ bẹ́ẹ̀ pé sẹ́yìn lélẹ́yìn bọ̀dá mi ni owó tí ń bàjá sí yìí nígbà tí ó fi ya ọ sọ fún mi pé òun ya mo sì ní ọ sọ nípa àwọn ọ̀kálà ti san nǹkan ń jà ní kì í san gbèsè o bẹ́ẹ̀ ni ọlọ́run ti ṣe nu èyí ń lọ́fà àtìyànjú ọ̀rọ̀ kan kọjá bí ọdún 3 sẹ́yìn ńgbà tá à ń sọ̀rọ̀ gíbà ọ̀rọ̀ ẹ̀yìn èyàn ṣe déédéé ńgbà míì tí ó sọ̀rọ̀ tó le díẹ̀ tí èyí ṣe ọ̀rọ̀ ẹ̀yìn tó ṣe pé dáadáa ni èyàn tó fẹ́ fẹ́ ìyàwó tó wá bá ọ tó nítọ̀ ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí wọ́n ló súnmọ́ yín kí lè rí sí ọ gbọ́dọ̀ tán ó ṣe déédéé ó sọ̀rọ̀ tó ń gbé ìyàwó yín o ọmọ dáadáa ni kì í fìrún sí é kọ́dà yìí ṣe kìyàmù lẹ́yìn kọ́dà yìí ṣe dùhà kọ́dà gbogbo àwẹ̀ mọ́ndé jíẹ alamisi 3 lóṣù kò lè ṣe kọ́mọ́gbà ṣùgbọ́n o ìbínú o ìmọ̀ bínú gan ni déédéé ló ṣeun àmọ́ kọ́ wá ní ọmọ ní kọ́dà bí wọ́n sàn nábì kalẹ̀ kò gbọ́dọ̀ dájú bá náà lọ àbòsínú ò sí déédéé àbòsínú ò sí déédéé àbòsínú obìnrin tó sì fẹ́ lọ́kọ tó wá bọ́ pé tọ̀ ẹ dákun àfa wọ́n ní bọ́dà kínní ẹ̀ mọ́ mọ́ bọ́dà tó yẹ mọ́ mọ́ dáadáa sórí wákàtí 5 rẹ̀ ní negotiate yìí ń kí dáadáa ó tiẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ìtì ẹ̀ máa bọ́rọ̀ dá wà káàkiri ṣùgbọ́n bó o ti rí wọn o bó o ti rí wọn o bó o ti rí ní tó ń wọ́n o kò fẹ́ kébékébé tọ́ ọ bá ti kébékébé kọ̀kọ́ láti kí ọmọlẹ̀ kọ́ máa lù ọ́ o ọ fẹ́ máa jà púpọ̀ a máa jà
àmọ́ ìjàpá àtàwọn afẹ́ lọ bí tó bá fẹ́ lé díẹ̀ òun là máa ti sí ìyàwó náà ó ti palẹ̀ wọ́n pẹ́ tọ̀ ń kírun gbàwẹ̀ àmọ́ ó lè jà ní ọba ti bẹ̀rẹ̀ ìjà ìyàwó ni wọ́n ti sọ bẹ́ẹ̀ yóò ṣe sùúrù irú eléyìí náà déédéé ni Ọlọ́run fi ní wa idha qultum fa'dilu walau kana dha qurba ìwà àfirú ẹ̀ pamọ́ àbòsí ni Ọlọ́run fi ní wa man adlamu mimman katama shahadatan indahu min Allah àbòsí kan ò tó kí wọ́n bí ọ́n lọ́rọ̀ báwọn ibi ó ti yẹ kó sòdodo kọ́ wá fipá mọ́kọ́ ọmọ sọ lọ́dọ̀ Ọlọ́run ọba àbòsí kan ò jù bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ní ń jẹ́ déédéé tí mo fẹ́ fẹnu kàn ń lọ bíi 10 ṣé wá rí kí ni nǹkan tí yìí máa ń mú yàn mẹ́fẹ̀ẹ́ ṣe déédéé máa sọ nǹkan 5 sí 6 tí máa líìdì àwọn èèyàn lọ bí kí wọ́n mẹ́fẹ̀ẹ́ ṣe déédéé nǹkan 5 sí 6 ni àkọ́kọ́ tagalubu janibil hawa ala al-fikr ìfẹ́ inú kó bo ìrònú gidi mọ́lẹ̀ ìfẹ́ inú kó bo ìrònú gidi mọ́lẹ̀ ìrònú tó gidi ni pé bó ti yẹ kọ́rọ̀ yóò rí ni ọ̀rọ̀ tá à ń sọ yìí bó ti yẹ ká yanjú ẹ̀ ni àmọ́ tinú mi ní í ṣe kọ̀sẹ́ni tí ó bí mi ìfẹ́ inú nù ìfẹ́ inú yóò wá galẹ́ mi rẹ̀ yóò wá pa ìtọ́ yẹ kó ṣe tọ́ dáàtì yóò wá ṣe tí ń bẹ nínú ìfẹ́ inú rẹ̀ yóò ṣe tí ń bẹ nínú ìfẹ́ inú rẹ̀ èyí ò máa jẹ́ kì í fẹ́ jẹ́ kéèyàn ó sòdodo nígbà míì ìfẹ́ inú máa ṣe ó di méní. ẹlẹ́ẹ̀kejì al-manfaatu shakhsiyya kéèyàn ó ní àǹfààní kan tó fẹ́ rí níbi kọ́mọ̀sí déédéé èyí nínú pọ̀ sọ́dọ̀ àwọn adájọ́ èyí ń pọ̀ sọ́dọ̀ àwọn oníjọba èyí ń pọ̀ sọ́dọ̀ àwọn tí ń darí èèyàn wọ́n wà bá adájọ́ ní oníhin ilẹ̀ yẹn ẹni tó ní òní dọ́kúmẹ́ǹtì èmi ti ṣe dọ́kúmẹ́ǹtì lórí ẹ̀ sẹ́ẹ̀rí 50 acres kìíní ni tọ́ba fi lè jẹ́ tèmi tọ́ adájọ́ sì ní síbi dọ́kúmẹ́ǹtì la fi ń dájọ́ sóò ti ní ná yóò jẹ́ tiẹ̀ kò sí nítorí ọ̀dà láre ọmọ ààrẹ ó sì mẹ̀bi àmọ́ nítorí àǹfààní tó ń fẹ́ ṣe kí ni tọ́fẹ́ jẹ́ ń bẹ̀ nínú tí máa gbé èèyàn ṣàbòsí tí máa lídìí yẹn lọ di kéèyàn má ṣe déédéé kéèyàn máa níran kan pé òun ó rí oore níbi àbòsí tó ń fẹ́ ẹlẹ́ẹ̀kejì tó tún jọ èèyàn ó dáàbò bẹ̀mí ara ẹ̀ khashiyatul adha wọ́n á sọ fún pé wò ó níta afẹ́kọ̀ọ́ dáre àìsè bẹ́ẹ̀ ó kú ọ̀pọ̀lọpọ̀ adájọ́ lẹ́yìn tí ń jòkó tí ń dájọ́ tó yẹ pé ti ń dá ìfẹ́nu rẹ̀ kọ́ o ó sì mọ̀ pé fẹ́nu òun kò ń dá ó sì mọ̀ pé ń tó ń dá alright ṣùgbọ́n tó lídìí ẹ̀ débẹ̀ ni pé wọ́n tírẹ̀tì ẹ̀ pẹ̀lú nira nínú tí èyí yẹn ò ṣe déédéé nù ẹlòmíì ìfẹ́nu ń dààmú ẹ̀ pé mo ṣe ta ní òbí mi ipò mọ́ wa wọ́n máa ń tọ́ yẹ kí n ṣe bọ̀ tí mi ò ṣe ẹlòmíì interest tiẹ̀ àǹfààní tiẹ̀ ó di méjì ẹlòmíì wọ́n fi aburú dẹ́rù bá ẹ̀rọ aburú bá wọn náà ntí kò sọ̀rọ̀ àìsọ rìsọ́ọ̀tì ẹ̀rí yọ̀dẹ̀ wò pé ọbẹ̀ tà kó wọn sọ ntí wọn wí torí àlàáfíà ẹlòmíì ntí èyí ọ̀fẹ́ sòdodo alijahu walmadiaru alkhariji yakhdaw al-insan wa yaj'alahu yan'azu li adami al-adl sẹ́ẹ̀rí ọlọ́run èyí tí mo fẹ́ sọ yìí ọ̀dọ̀ àwọn àfa lọ́pọ̀ sí o ọ̀dọ̀ àwọn àfa lélẹ́yìn pọ̀ sí àfa mi è ṣe déédéé torí pé tóun ti gbé lọ́wọ́ tẹ́lẹ̀ òun ti gba yìí ń bẹ̀ wọ́n ti mọ̀ ọ́n mọ́ òun ti dàbí yìí ń díẹ̀ ṣé kóun wá aṣọ lónìí pé kò rí bẹ́ẹ̀ mọ́ kọ́dà kọ́ wá rí pé ò rí bẹ́ẹ̀ mọ́ kò ní lè ṣe kí ni pé níbi tá a bá dé yìí àgbọ̀dọ̀ padà àgbàwò ìbáwò jẹ́ èyí ò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àfáà mi tó ṣì àwọn èèyàn lọ́nà ọmọ pé ń táwọn ń ṣe yìí sọ̀nà níjọ́ tó bẹ̀rẹ̀ rẹ̀ ó lè má yé ńjọ́ náà àmọ́ lẹ́tà ìmọ̀nà ọlọ́run padà sí kínní àgbóyè sì yẹ pé kínní yìí ọ̀lẹ́rì àmọ́ níbi abadé yìí káwálà àti máa ń wò yìí nítaàrí ń bẹ̀ yìí ni kọjá ká sọ pé àwọn èèyàn yóò túká
wọn ò ní mú wa mọ́, wọn ò ní rágalẹ̀ fún wa mọ́, wọn ò ní ṣe bàbá mọ́, wọn ò ní ṣe séwù mọ́. àti wá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ lẹ́ni eléyìí ní mọ déédéé àmọ́ ntí òjì ó ṣe torí ìdí ní kíni àti gbajúmọ̀ tó ṣe kíni ntí máa ń kọlọ̀ ntí ìjọba ṣe déédéé ó di mélòó. ẹlẹ́ẹ̀karùn-ún ntí ìjẹ́ lómi ò ṣe déédéé al-qusuru fil fahm wa adam im'an al-fikr fi kulli mas'alatin yahkum fiha. ẹlòmí ò ní ṣe déédéé ṣé ẹni tó déédéé ni pé ntí wọ́n wí òye adájọ́ mi ìtẹ́nu lójó wájú rẹ̀ nígbà tẹnu lọ́ọ̀yà kan mú jù kan lọ ọ̀rọ̀ dàrú mọ́ ní. àwọn lọ́ọ̀yà nìjẹ́ máa rọjọ́ ẹ bá dé kóòtù ńgbà mí ẹ máa lọ wòran wọn. ìwé tó mi kà kọjá dájọ́ tí máa ń sọ̀rọ̀ tí ń sọ pé ní London ní kíní kan Amẹ́ríkà ìwé jẹ́ wáyé adájọ́ kò ti sọ̀rọ̀ ẹ̀ yóò ti sọ adájọ́ nù. adájọ́ bá rò pé èèyàn kan gidi yóò rò kọ́rọ̀ gidi kan ní. ìdájọ́ ju aṣọ pé tọ̀ èyí tó bá nílò akáná lọ́jọ́ aṣọ pé tọ̀ ẹ̀dá kóòtù dúró ná kí wọ́n lọ kó fáìlì rẹ̀ tí ń wí wọn yóò wá lọ tún ká yóò lọ tún wá di sí i ẹnu lọ́yà ń bá tó mọ́tò tó padà dé yọ mi yóò tún wí ní tọ́jú dájú yóò tún wọ́rí yóò tún máa wí yóò tún kádájọ́ sí gbọ́dọ̀ ní tí làákà rẹ̀ ọba sẹ́tù bẹ́ẹ̀ yẹn wọ́n èjì ọ́ dájọ́ ẹni rí rẹ̀ ọba pé wọ́n èjì ọ́ máa dájọ́ torí kò ní í ṣe déédéé yóò sì gbẹ́bí fọláde yóò gbáde fún nígbà tí Umaru yan àwọn adájọ́ tí ń kìlọ̀ fún wọn ń sọ fún wọn pé tẹ́ ẹ bá fẹ́ dájọ́ ẹ bá jẹ́ nígbà tí bí bá ń pa yín o tẹ́ ẹ bá tọ́lẹ̀ ní bí bá ń pa ọ̀rọ̀ máa ta ní làákàyè rẹ̀ ò ní pé ńgbà náà àyípé làákàyè sì ní ìmọ̀ mú ni má ṣe déédéé kí n sọ ma pé tẹ́ ẹ bá fẹ́ dájọ́ ẹ gbọ́dọ̀ dájọ́ lásìkò tẹ́ ẹ bá ń bínú o torí tẹ́ ẹ bá ń bínú lọ́wọ́ ẹni Ọlọ́run bá bùn níbi inú tó fi ṣẹ̀bùn fún un tọ́lọ̀ yíyọ̀ ǹda fún pẹ́ẹ́bùn tiẹ̀ lè bínú tí ń bá ń bínú lọ́wọ́ ntọ́ bá ti wíwù náà ni. bí yẹn bá sì bá yẹn jà ìyẹn dájọ́ lásìkò nì ẹ̀jẹ̀ ń pa yín lẹ́ni. ọ̀rẹ́ mi kan lọ́ba dénjọ́ yìí lọ́ba ibi tàbí tíkẹ́ẹ̀tì rẹ̀ hàn mí. n bá rí i pé mo níjọ́ lọ́wọ́ àmọ́ mìíràn tó tó báyìí lọ́wọ́ gba 99 of 100 nù mìíràn lónìí à gbígbà àdúrà ni. mo níbo ló ti jẹ́ ó ní lásìkò àrí àwọn ṣe náwó òun ti ẹ̀wá tó ń wọkọ̀ òun ò rí mọ́ ìyàsí tó máa ká lárọ̀ ló ń bá kọ sínú ìwé lẹ́kọ̀rọ̀ àti ọ̀ máa kì í pépà òun náà máa ka Suratu Yasin kó tó kó lé òun àti ìyàwó rẹ̀ jà ìyàwó òpó tí ìfúnjọ́ náà ó bínú jáde lẹ́kọ̀ọ́ náà ti ka ìyàsí nígbà tí ọ̀ máa kì í pépà ní yunifásitì ìyàsí lọ́ba. irú lẹ́kọ̀ọ́rà oníṣì tí a bá fi sádájọ́ pé ọmọ adájọ́ sẹ̀ríà níjọ́ òun àti ìyàwó rẹ̀ bá jà tó bá tó dé kóòtù kí ni ọmọ ṣe. lóbi jásí pé ntí ẹgbẹ́ lomiì ṣe déédéé ńgbà míì àìtó àǹkàlí kò sí làákàyè ẹlòmíì ń jágbàlagbà tí ò ní làákàyè o ẹlòmíì ń jágbàlagbà kò sáǹkàlí fún wọn tún máa pé bàbá wa nàní yanjú ẹ kò ní rí yanjú torí kò sáǹkàlí kábàkábà ni ó kàn máa wí àwọn tó máa ń lọ kẹ́ni wọn á pè ẹ ṣáàjú bàbá ó sinmi ná àwọn ó ṣe rábà náà lẹ́yìn ìgbà wọn bá parí gbogbo àwọn ni ó parí gbogbo ẹ ẹ má da bàbá láàmú wọn náà á pè ẹ ṣeun ẹ ìdàgbà láàmú. inú tí máa mú yàn téèyàn fi máa ṣe tí àìṣedéédé fi máa wáyé etí tún máa fa àìṣedéédé òun ni thawratul wujdad kéèyàn má lè kọ̀ǹtúrò rẹ̀ ẹni tí o lè kọ̀ntró rẹ̀ kò lè ṣe déédéé ẹni tó ṣe pé bí n bá ń yọnu lọ́wọ́lọ́wọ́ tí rẹ̀ bá dùn lọ́wọ́lọ́wọ́ kò ní dọ́ta ma kò ní dọ́rẹ̀ ma kò yọkàn ma ṣe dáadáa lọ ẹ̀yìn ò lè dájọ́ ẹni tó ṣe pé tí bá ń bínú lọ́wọ́ kọ̀ mọ́ ma kọ̀ mọ́ ìyàwó kọ̀ mọ́ àbá kọ̀ mọ́ yọkàn ma bínú bí ẹni lọ́ni kò lè dájọ́ torí pé ìfẹ́ àlẹ́ àti òjìdá ni wọ́n máa dààmú ẹ̀ ìwà tọ́lọ̀ ń dá máa ń wò lé jórí irú ẹ̀ njọba bá dùnú wọlé ẹjọ́ njọba bá bínú wọlé ẹjọ́ yóò la palara tọ́fẹ́ sí kínní ìyíwò náà yóò fà kọ́ ma ṣe inú tí yíyọ sí dédé nù ni bẹ́ẹ̀ fà tí yíyọ sí dédé tó yẹn jújù òun ni mo kà wọn ṣe dédé tá a wù yí jama tí a bá wa ṣe bó ti yẹ ká ṣe ṣe é mọ̀ pé mi ò tí ì ka dédé ìkọ̀ọ̀kan o mo kàn sọ dédé díẹ̀ ni tá a bá máa mú dédé òun
ṣe déédéé pẹ̀lú Ọlọ́run nìkan ni mo yẹn pẹ́rẹ́